ọkọ yín rè lọ́dọ̀ tiwa yìí o ṣe ti rí bí èyí sọ fún wọn kó máa lọ owó gbẹnu tán. A wà nílé iṣẹ́ ó gbẹnu tán báyìí ṣe ti rí ó gbẹnu tán lẹ́tọ̀ ibẹ̀ la wà yìí inú stúdíò wọ́n ṣe dáadáa gan wọ́n ṣe dáadáa gan. ẹ ṣáà bá wa kí wọn ọlọ. ó gbẹnu tán. ẹ bá mi kọ́ mọ́ dágùn ró ẹ bá mi mórí kan ẹ bá mi kọ́ mọ́ dágùn ró ìyànda ẹ̀gbọ́n Jamiu mi. ó ṣáà ti gbẹnu tán ó gbẹnu tán ó gbẹnu tán ó gbẹnu tán. ẹ ti gbọ́ báyìí ọkọ yìí ti wá níbí o ẹ bá mi kọ́ mọ́ dágùn ró ẹ bá mi kọ́ mọ́ dágùn ró ẹ bá mi kí ìyànda ẹ̀gbọ́n Jamiu mi ẹ bá mi kí bọ̀dà Jamiu tẹ bá délé. a gbọ́. ẹni mo ní ẹ kí wọn ẹni mo ní pé ẹ ti wá o sáwọn kẹfẹ ní mọ̀ pé ti bíbà ilẹ̀ wá ṣá wọ́n sì jẹ́ kẹ́ ẹ wá ọ̀hún tí bá kidnap tí mi jẹ́ kẹ́ ẹ lọ ń kọ́ kò ṣe nǹkan máa. ẹ tẹ̀ gbọ́dọ̀ ṣé àwọn oníkí ló gba fóònù lọ́wọ́ yìí. no interview days. fast rider ẹni wàláì mo rò pé ó fẹ́ béèrè ọ̀nà ni so èmi dẹ̀ ń bọ̀ láti ibìkan mi tí mo fẹ́ kọ́ so bó ṣe súnmọ́ mi báyìí ó jagbà ni kò dẹ̀ paná but mo sì ń track ẹ̀ fóònù mi láàrin 2 hours ló ti dé Ìkẹjà mo sì máa ń rí tí bá sì wo orí fóònù mi sì máa rí ibi tó wà mo ń retí ibi tán máa tà sí mi tọ́lẹ́tẹ́ẹ̀dì bá dì wọ́n o tí wọ́n lọ yá cloud lórí ẹ̀ kú o. iPhone kí ni. Xmas tí wọ́n lọ yọ kúrò. ok SS Max àbí. SS wọ́n ti fè kó ọmọ dágùn ró dispatch rider ló fè kó ọmọ dágùn ró ṣé yóò lóògùn ni ẹ ṣé gan God bless you. I really appreciate ẹ ṣé gan o. so ẹ̀yin tèmi ẹ̀yin tí ó gbẹdú tó reality show this is our studio ẹ má wọrí kì í ṣe bá ṣe mọ múra rẹ ẹ wò a sọ fún yín pé tá a bá fẹ́ ṣe studio wa àwọn celebrity tí wọ́n kú wọn ọ̀nà wa bá a ṣe ẹni tó ṣe Koleoso àwọn ló ṣe àwọn náà design gbogbo tó ti gbogbo court àwọn Koleoso àwọn náà design bíbá yẹn náà so ẹ̀yin tèmi stay tuned on Ogbenutan reality show tí èmi tí yín o nǹkan tá à ń ṣe láti jọ èrè tá a fi busy tá a fi ráyè àti ṣeun drop story ṣe kíní kan ẹ má worry ẹ má worry ẹ wo nǹkan tí mo dá èmu mo dé bá wọn tó fi polówó oyin wá gbé lọ mo ní kó gbálẹ̀ ní ọgbà ọgbẹ̀ tán ẹ gbé bá bàǹkẹ́ náà lọ ẹ bá dúpẹ́ lọ́wọ́ ọmọdágun ró o ẹ bá kí wọn o èèyàn ni wọ́n jọ èèyàn ni wọ́n jàre so ẹ̀yin tèmi ẹ bá múra ó sọ pé kò àtìyàwó àgbẹ̀ orí ètò yìí bẹ́ẹ̀ ni tá a sọ pé ó gbẹnu tán bẹ́ẹ̀ ni story nǹkan kọ́ là ń sọ àmì wá ní tí ò ní mú ooru mú yín àti bá yín ṣe ń rèé ṣe ti rí báyìí ẹ máa bọ̀ ẹ bá wà kọ́ mọ̀ dágùn ró ẹ bá mi kọ́ mọ̀ dágùn ró ìyànda ẹ̀gbọ́n Jamiu mi ẹ bá mi kí ẹ bá mi kí o ẹ bá mi kí o ẹ bá mi kí o ṣẹgẹ rògbìnì lè bàbá rẹ ẹ ń wò ẹ má wọrí à ń bọ̀ àìsí ìdí ẹ kàn stay tuned àwa ni wàá ná gbogbo adúlé owó ìtàn ká wá drop interview kí wá sọ pé ẹ̀ ní wò ó ìwọ tó bá tẹ̀fẹ̀ wá sí interview mi DM mi
àti ṣeun mo fẹ́ wá ibi yìí ṣe pé kó mọ́ sóyìnbó oyè sóyìnbó mo kúkú sí òyìnbó tó bá sọ o gbọ́dọ̀ lè tu a sì láwọn kankan tá a fi hàn ọ́ tó sorúkọ nǹkan tó bá ti gbà wà lọ́lé pẹ̀lẹ́bùn 20,000 naira ò ní problem ẹ ṣé.